Ẹ̀yin aráalé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹ wà? Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé gbogbo ilé ṣé wọ́n wà dáadáa? Ṣé àlàáfíà ni mo bá yín? Gist tèmi wọ́n ní Kábíyèsí wọ́n lé sísítà Mariam jáde o lórí ọ̀rọ̀ Queen Naomi. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist àti politics lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí mà tún peléke. Wọ́n ní bí ẹ̀gbọ́n Mariam, sister ẹ̀, bó ṣe wá sí palace nìyẹn o, tó wá bá Kábíyèsí tó ń sọ fún Kábíyèsí wípé Queen Naomi ó ń lo oògùn fún Kábíyèsí ni o, wípé torí ẹ̀ ní Kábíyèsí ò kí ń fi lè sọ̀rọ̀. Tí Queen Naomi bá ti sọ̀rọ̀ wípé ó ń control Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Wọ́n nígbà tí wọ́n dé palace tó jẹ́ pé wọ́n rí i pé Kábíyèsí ò ráyè ti Mariam, pé Kábíyèsí fi sáàyè ẹ̀ ni, pé Kábíyèsí ò dá sí i, pé ara wọn ò gbà, pé bí wọ́n ṣe rò nìyẹn, pé káwọn bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ rádaràda lẹ́nu, wípé revelation kan ti jáde, bóyá bí tó ti ń tojú bọlé àwọn bàbá tán máa ń lọ, pé Queen Naomi pé ó ń lo nǹkan láti fi control Kábíyèsí ni. Àbẹ́ẹ̀ rí i pé ẹlòmíì ò kí ń ro ọ̀rọ̀ kó tó sọ jáde. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí Kábíyèsí bó ṣe lé sísítà Mariam jáde nìyẹn o, pé láyéláyé ẹ̀ wọn ò gbọdọ̀ wọnú palace àwọn mọ́. Ó ní Queen Naomi pé wọ́n ń lo jùjú ni o láti fi control Kábíyèsí, pé ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn ti gba ti Queen Naomi jù, pé sísítà Mariam ni à ń sọ pé ó ń sọ̀rọ̀ yìí allegedly o, pé nítorí pé Queen Naomi ti gba ọkàn àwọn èèyàn, wípé nítorí pé wọ́n love Queen Naomi, ó ní kò sí ẹni tó máa believe ọ̀rọ̀ yẹn, wípé kò sẹ́ni tó máa gba ọ̀rọ̀ yẹn gbọ́, wípé Queen Naomi ń lo nǹkan fún Kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní Kábíyèsí ṣe ń wò ni. Wọ́n nígbà tó sọ gbogbo ọ̀rọ̀ rádaràda ẹ̀ tán, wọ́n ní Kábíyèsí lè dànù kúrò nínú palace wọn, wọ́n lẹ́sẹ̀ ò balẹ̀. Ó ní nǹkan tí Kábíyèsí lè ṣe òun ni pé kí Kábíyèsí má lọ bá Queen Naomi mọ̀, pé kán stay away from Queen Naomi. Ó ní tí Kábíyèsí ò bá ti lọ bá Queen Naomi mọ̀, tí wọ́n stay away from Queen Naomi, ológun yẹn máa bàjẹ́. Ó ní ṣùgbọ́n tí Kábíyèsí bá ti lọ ń bá Queen Naomi, ológun yẹn máa ṣiṣẹ́ bí iná ni. Ẹ̀yin èèyàn, àwọn fámílì àwọn Mariam yìí wọ́n lágbára gan o. Wọ́n ní agbára seriously. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ó tún lágbára, ó tún kó bá rẹ̀. Ó láwọn lọ béèrè ni, ó láwọn lọ find out ni. Ó nítorí ọba aládé ni Kábíyèsí, ó nítorí ẹ̀ làwọn fi lọ béèrè, pé kí ló dé tó yẹ pé Kábíyèsí wọn ò ráyè, wọn ò rójú orí ọ̀rọ̀ Queen Naomi ni, orí ọ̀rọ̀ Queen Naomi. Ó ní pé ṣé Kábíyèsí ò rí pé kì í ṣojú lásán ni, pé Queen Naomi ò lè do without Kábíyèsí. Lẹ́nu ìwà àti ẹ̀gbọ́n ẹ̀ Mariam, lẹ́nu ìwà àtẹ̀gbọ́n ẹ̀, àwọn fámílì Mariam yìí ó dàbí ẹ̀ ń pè nǹkan kan ń ṣe wọn o, honestly. Wọ́n ní Kábíyèsí sọ fún yín pé ìyàwó àwọn ni Queen Naomi, ìyá ọmọ àwọn ni Queen Naomi. Ẹni tí ó bá ti hate Queen Naomi, àwọn ò fẹ́ rí ní palace àwọn. Wípé àwọn ti mọ̀ pé wọ́n hate Queen Naomi, pé wọn ò dẹ̀ fẹ́ dáadáa fún Queen Naomi, pé nítorí ẹ̀ àwọn ò ní ever allow wọn láti wá sí palace àwọn mọ́. Wọ́n jókòó sílé wọn. Wípé kí ló dé, kí ni Queen Naomi ṣe fún wọn tí wọ́n fi ń mú orúkọ Queen Naomi kiri. Wọ́n ní ẹ̀gbọ́n Mariam ní rárá o, àwọn ò mú orúkọ Queen Naomi kiri o, wípé aláàfáà tó wá pray fáwọn nílé àwọn ló sọ gbogbo ọ̀rọ̀ yìí. Kábíyèsí ní gbogbo nǹkan táwọn bá ní láyé làwọn fi máa protect Queen Naomi, wípé láyé àwọn ò fẹ́ rí wọn ní palace àwọn mọ́. Ẹ̀yin èèyàn lé, kò ń ṣe nǹkan kékeré o. Kábíyèsí continue, wọ́n tẹ̀síwájú pé àwọn ò lè lajú àwọn sílẹ̀ kó máa sọ̀rọ̀ tí ò dáa nípa ìyàwó àwọn àtọmọ àwọn, wípé àwọn rọ̀ wọ́n ní pé kí wọ́n stay away ní
pẹ̀lú orúkọ Queen Naomi àti àwọn àtọmọ àwọn. Ipa wọn ò dẹ̀ fẹ́ rí wọn ní palace àwọn mọ́. Wọ́n ní Mariam ní kí ló dé tí kábíyèsí embarrass àwọn. Wọ́n ní kábíyèsí ní kó tẹ̀lé ẹ̀gbọ́n ẹ̀. Àwọn ò fẹ́ rí àwọn méjèèjì ní palace àwọn mọ́. Ipe enough is enough. Ipe kí ló dé, kí ni Queen Naomi ṣe fún wọn tí wọ́n fẹ́ gbọ́ orúkọ Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé láti bẹ̀rẹ̀ ni Mariam ò ti like Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé láti bẹ̀rẹ̀ ni kò fẹ́ gbọ́ nǹkan kan nípa Queen Naomi. Kò fẹ́ rí imú Queen Naomi látùn. Kábíyèsí náà dẹ̀ ti mọ̀, bàbá kábíyèsí ti mọ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí a ní kí kábíyèsí gbé òun náà ni pé kí wọ́n tètè wábi tó máa káwọn olórí sí. Ọjọ́ ń lọ, ìgbà ń yí, ọdún gorí ọdún. Ṣé bá ṣe máa wo ọ̀rọ̀ yìí níran náà ni? Ọdún yìí ló ti fẹ́ tán yìí. So ẹ̀yin èèyàn lé níbi kábíyèsí ṣe sọ fún wọn pé kán kúrò ní palace àwọn nìyẹn, páwọn ò wá interested nínú ọ̀rọ̀ yìí, páwọn ò dẹ̀ fẹ́ gbọ́rọ̀ Queen Naomi lẹ́nu wọn mọ́. Ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi o àti Tadéníkáwò, torí àwọn èèyàn yìí, ẹ̀yin ò mọbi tán ń rìn dé. Ẹ̀yin ò mọbi tán ń rìn dé, ẹsẹ̀ wọn gùn. Ṣùgbọ́n mo mọ̀ pé ọwọ́ tẹ bá gbé, orí ara yín lẹ máa gbélé. Torí Queen Naomi wọn ò robi sí yín, kò sí nǹkan tó ń ṣe fún yín. Ẹni ẹlẹ́ni látọjọ́ tẹ́ ti ń rojọ́ kò bá yín sọ̀rọ̀, kò dá yín lò, jẹ́jẹ́ wọn ni wọ́n lọ. Mo mọ̀ pé Ọlọ́run máa gbé wọn lékè ní àṣẹ Ọlọ́run. Gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi, ọwọ́ yín òkè òkè ló máa lọ. Ní agbára Ọlọ́run, ẹ máa rí ṣe o. Ìbùkún Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.